kí wa kú dédé àkókò yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ fún ìrànwọ́ tí a rí gbà lọ́wọ́ Ọlọ́run alààyè lórí ayé ẹ̀yin àti èmi tí ó tún gbé wa pàdé nínú ètò fídíò program wa. A gbé Ọlọ́run ga fún gbogbo ìgbà tí a ń pàdé, ayọ̀ ìgbàlà lójú wa, àwọn nǹkan tàbí èkejì tó fi ń kọ́ wa. A fi ògo forúkọ Olúwa fún àwọn ará nínú Olúwa, àwọn tí ó ń kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ náà, àwọn tí ó ń pín ọ̀rọ̀ náà. Ẹ̀bùn oore ọ̀fẹ́ tí ṣe ìyà nípẹ̀kun àti ohun tó mú wá fúnni yóò jẹ́ ìpín wa lórúkọ Jésù. À ń tẹ̀síwájú ní ètò wa ibi tí a ti mú ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó lọ nínú Iṣẹ́ Àpọ́stélì orí 17 ẹsẹ̀ 23 Acts 17:23. Ìgbà tí Apostle Paul ń kọjá lọ nílùú Atẹ́nì torí pẹpẹ kan tí a kọ àkọlé sí pé ṣe Ọlọ́run àìmọ̀. Àwọn la gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó lọ. À ń tẹ̀síwájú nínú apá kejì rẹ̀ lónìí. Ìyẹn ni pé gbígbé gẹ́gẹ́ bí ẹni pé Ọlọ́run wà níbi tí a wà. Tí ẹ bá wo ìgbìyànjú àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù, ohun tó ṣẹlẹ̀ ni pé ìrìn àjò láti Íjíbítì sílẹ̀ ìlérí, ìrìn àjò tí ò sí pé bóyá wọ́n ní máàpù tí wọ́n fi rìnrìn àjò yẹn ni, tàbí wọ́n ní kankan tí wọ́n ń wò kí wọ́n fi mọ bí àwọn yà sí, ṣùgbọ́n ìwà láàyè Olúwa tó ń bá wọn lọ. Ọlọ́run tiẹ̀ sọ fún Mósè pé wọ́n mọ̀ bá a lọ, ojú wọn mọ̀ wà lára rẹ̀. So ìrìn àjò yìí ló fi rọrùn fún àwọn ọmọ Ísírẹ́lì ní òru, nínú ọ̀wọ́ iná, ní ọ̀sán, nínú kurukuru. Ìrìn àjò yẹn sì ń lọ láì jẹ́ pé bóyá ìdádúró bá. Nígbà tí Jésù dé, a fa aṣọ ìkélé tẹ́ḿpìlì ya. Nítorí náà láti ìgbà náà láti ń pè ní Emmanuel, torí pé Ọlọ́run wà pẹ̀lú wa. A ti mú aṣọ ìkélé kúrò. So gbogbo kí a bá Ọlọ́run rìn ní pípé ní yíyẹ, ó ṣeé ṣe fún gbogbo ènìyàn. Tí a bá sọ nípa bíbá Ọlọ́run rìn àti gbígbé gẹ́gẹ́ bí ẹni pé Ọlọ́run wà níbi tí a wà, a rí pé gẹ́gẹ́ bí ẹni tí ń wa mọ́tò, òfin ojú ọ̀nà wà. Ẹni tó ń gbé gẹ́gẹ́ bí ẹni pé Ọlọ́run wà níbi tó wà kò ní sọ pé nítorí pé bóyá ẹnìkan ò rí òun, ẹnìkan ò mọ òun. Ọ̀pọ̀lọpọ̀ là ń gbé bí ẹni pé níwọ̀n ìgbà tá a bá ti bọ́ lọ́wọ́ òfin èèyàn, a ti mú jẹ nìyẹn. Ẹni tó ń gbé gẹ́gẹ́ bí pé Ọlọ́run wà níbi tó ń wà, tó jẹ́ ọmọ Ọlọ́run, kò ní gbé gẹ́gẹ́ bí òfin èèyàn. Ìgbà tí a wà lábílẹ̀ ẹgbẹ́ ní volan àbí ibi tí ẹ̀rìn wa, tá a rò pé Ọlọ́run ń bẹ pẹ̀lú wa, ẹ rí i pé ó kọjá pọ́lọ́pàá wà àbí sójà wà pẹ̀lú wa tó ń sọ wa lójú ìrìn àjò yẹn. Gbogbo òfin yẹn la máa tẹ̀lé. Àwa tí a fẹ́ lọ sí boutique, tá a fẹ́ lọ ra ọjà, àbá fẹ́ lọ ra nǹkan, tí a mọ̀ pé Ọlọ́run bá wa lọ bí tá a fẹ́ lọ, ẹ rí i pé n tí a fẹ́ rà á mọ̀ yóò lójú. Àwa tí à ń ṣe ìpàdé ìjọ àbí ìpàdé ẹbí, ṣé ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ìjọ lónìí ló jẹ́ pé àwọn èèyàn ti dìbò kó tó pé wọ́n padà wá dìbò nínú ìjọ. Wọ́n ti dìbò lẹ́yìn nígbà tí wọ́n pàdé nísìnyí ìbò wá jẹ lórí tẹ́ ń fẹ́. Tábà yípa ń practice ìwà láàyè Ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ o, kò ní rí bẹ́ẹ̀. Bákan náà nígbà tí a bá ń pa ń practice presence à ń practice ìwà láàyè Ọlọ́run, ṣé ẹ kó ojoojúmọ́ lè yẹn mọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì pé lónìí Ọlọ́run ó wà, Ọlọ́run pàdé wa, Ọlọ́run ó wà, Ọlọ́run pàdé wa. A rí àwọn èèyàn bí wọ́n ti ń jalè nínú ṣọ́ọ̀ṣì lónìí. A rí àwọn èèyàn lónìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní mí sínú ṣọ́ọ̀ṣì lónìí. Kí ló fà? Nítorí pé a wò pé kò sí Ọlọ́run níbi tí a wà. So Psalm 16:8, Psalm says with, ó ní mi ti gbé Olúwa ka iwájú mi, ó ń bẹ lápá ọ̀tún mi, a kò yóò ṣì mí nípò. Ẹni tó mọ ìtumọ̀ wíbá Ọlọ́run rìn àti ìwà láàyè Ọlọ́run ní gbogbo ibi tó ń bá wà. Nígbà tí a ka Psalm 139 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13, Psalm 139 apàdé verset 1 à 13. Nínú Olúwa ìwọ ti wádìí mi, ìwọ sì ti mọ̀ mí. Ìwọ mọ ìjókòó mi àti ìdìde mi. Ìwọ mọ ìrò mi lé ọ̀nà jíjìn rere. Ìwọ sì yí ipa ọ̀nà mi ká àti ìbúlẹ̀ mi. Gbogbo ọ̀nà mi ti di mímọ̀ fún ọ. Nígbà tá a bá mọ̀ pé ibi tá a wà Ọlọ́run wà ń bẹ, ní tá a mọ̀ rò gan a mọ̀. Ìyẹn ni pé n tó lè bá ibi inú ayé, tó lè mú ibi sàn díẹ̀ nínú ayé tàbí kó tiẹ̀ mọ́ sí mọ́, òun ni kẹ́mi ọmọ gbé bí ẹni pé Ọlọ́run wà níbi tí mo wà. Nígbà tí ibi tí wọ́n ti mọ̀ mí, ibi tí mo ti mọ̀ mí, àwa tá a jó lóṣèlú, àwa tá a jẹ́ àgbẹ̀, àwa tá a jó níṣẹ́ ọwọ́, àwa tá a jó ní business. Ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ ní tá à ń practice ní business lónìí, nínú iṣẹ́ àgbẹ̀ lónìí, nínú ètò ìṣèlú lónìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní ọmọ wòlíì ni wọ́n, ọmọ apostle ni wọ́n, ọmọ bishop ni wọ́n. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo tá à ń practice
nínú ètò òṣèlú yẹn nítorí pé kò jọ pé ọlọ́run ń bẹ níbi tá à ń ṣe akànpá gbàpá gba ọlọ́run gbọ́ ni n tó sì ń fi hàn ní wípé ọlọ́run àìmọ̀ ni à ń tẹ̀lé tàbí à ń sìn nígbà tí a bá gbé pẹpẹ kalẹ̀ ní pẹpẹ tí ọlọ́run àìmọ̀ ní ibo náà fẹ́ sìn nígbà tí wọ́n mọ̀ so nígbà tí a bá sì mọ̀ àwọn nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ wọ́n là ń sọ fún wa yìí onísàmù ní èrò ọkàn mi gangan ìwọ mọ̀ ìwọ ṣe mi mọ́ lẹ́yìn àti níwájú ìwọ sì fi ọwọ́ rẹ lé mi irú ìmọ̀ yìí ṣe ohun ìyanu fún mi jù ó ga èmi kò lè mọ̀ níbo lèmi ò sì lọ kúrò lọ́wọ́ ẹ̀mí rẹ tàbí níbo lèmi ò sì sáré kúrò lọ́wọ́ níwájú rẹ bí èmi bá gòkè lọ sí ọ̀run ìwọ wà níbẹ̀ bí èmi bá sì tẹ́ ẹní mi ní ipò kú kíyèsí ìwọ wà níbẹ̀ èmi ìbá mú ìyẹ́ apá òwúrọ̀ kí èmi sì jókòó ní àìpa ìpín okun àní níbẹ̀ náà ni ọwọ́ rẹ yóò fà mí ọwọ́ ọ̀tún rẹ yóò sì dì mí mú mo bá wípé ǹjẹ́ kí òkùnkùn kí ó bò mí mọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ kí ó sì di òru yí mi ká nítòótọ́ òkùnkùn kì í ṣú lọ́dọ̀ rẹ ẹni tí ó mọ ìwàláàyè ọlọ́run lélẹ̀ pé ọlọ́run wà níbi tó ń wà àwọn wo la rí tí wọ́n gbèrú gbé ayé yìí Jósẹ́fù ó ní èmi àṣẹlẹ̀ yìí kì í ṣẹ̀ṣẹ̀ ọlọ́run kò rí pé òun ṣẹ̀ṣẹ̀ ọ̀gá òun Pọ́tífà kò rí pé òun ṣẹ̀ṣẹ̀ ìyàwó ọ̀gá òun kò rí pé òun ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ ẹgbẹ́ yòókù kò rí pé òun ṣẹ̀ṣẹ̀ Fáráò ṣùgbọ́n sí ọlọ́run bọ́ọ̀n Dáníẹ́lì ẹni tá a gbé kúrò ní ilẹ̀ rẹ̀ lọ sí ilé ìgbèkùn ṣùgbọ́n ọlọ́run tó gbé kúrò lẹ́ ìgbèkùn ó tún gbé lọ sílé àjèjì báwo bá ti pàlúdà lónìí yìí tí wọ́n bá wà láfíríkà tí wọ́n dé lu òyìnbó ọ̀pọ̀ ibi tó parí sí náà nìyẹn àbẹ́ wà lu òyìnbó wọ́n wà láfíríkà àbí ló tẹ̀lé pé láti fíléèjì kan àbí kọ́mínítì kan náà ti yí padà sí kọ́mínítì kejì tẹ́nìkan ò dá wọn mọ̀ mọ́ ibi tó parí sí nìyẹn arọ́pọ̀lọpọ̀ táwọn tó ń bẹ lórí pẹpẹ lónìí ń ṣe nítorí pé bóyá èèyàn ò lè gbá wọn mú wọ́n ń gbé gẹ́gẹ́ bí òfin ènìyàn nígbà tá a bá ti lè mú ọ ó parí nìyẹn ṣùgbọ́n ẹ tó fẹ́ mọ ìwà láàyè ọlọ́run á rí i pé àní máa gbégbé gẹ́gẹ́ bí ẹni pé nígbà tí wọn ò ti rí wa bàbá fẹ́ dìbò nínú ìjọ á rí i pé gbogbo ìbò láàrín pé amójútó tí òṣìṣẹ́ báyìí nìkan dìbò kan lẹ́yìn àbí oríṣiríṣi àwọn nǹkan ìní ẹ̀jẹ̀ ká mójútó bí àbánímọ̀ tẹ́ra wa jẹ́ wípé àní ọlọ́run nígbà tí ó jẹ́ pé ọlọ́run tí a kò mọ̀ ni ìwọ̀n bá díẹ̀ tí ọlọ́run rán wa sí wa lélẹ́yìí tí tààtùn ìpàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àlàáfíà olùwàkùnrin wa bí sí fún yín o lórúkọ Jésù náà wà.